ẹ jẹ́ n tún kí yín wípé a kú dédé àkókò yé gbogbo ẹ̀yin alára wa lọ́tùnlọ́tùn báyìí lọ́jọ́ ń yọ lọ́tùnlọ́tùn báyìí náà lòun ràn lọ́tùnlọ́tùn tọ́jọ́ ń yọ òun náà lè àwọn tó bọ́jọ́ yọ àgbà ńlá dúrà wípé bá ti bọ́jọ́ yọ lónìí ká má ba ọjọ́ wọ̀ láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá jákèjádò àgbà ńlá yé pátápátá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ ọba mi òkè ẹ kò dédé àkókò yìí àṣebọ Olódùmarè bá ṣeré èmi ṣe bẹ èèyàn mo sì bá gbogbo àwọn àgbààgbà tó jù ní lọ tó lè jù nínú tí wọn ní jù wá nù nítorí ohun gbogbo tí wọn ní àṣehun náà là ṣe wọn ní ìjáwé gbégbé mo jáwé gbégbé wọn ní tèmi ò ní gbé bẹ́ẹ̀ sì rèé nígbà ní dẹni ìgbàgbé láwùjọ àwọn pèdèpèdè yìí sì ní dẹni ìgbàgbé láwùjọ ènìyàn wọn ní jáwé onítẹ̀tẹ̀ mo jáwé tẹ̀tẹ̀ mo mú fáwọn àgbà wọn sọ wípé níwọ̀n ìgbà tí mo ti jáwé onítẹ̀tẹ̀ yìí ní tẹ́ láwùjọ pèdèpèdè yìí sì ní tẹ́ láwùjọ èèyàn bákan náà ẹ̀yin olólùfẹ́ wa náà àwa náà ní tẹ́ ò gbogbo ànífàtẹ́ tẹ̀lé Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí ẹ̀kọ́ ló kọ́ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnìún mi màjú méjọ mi ẹ̀rù ní sí ẹ̀kọ́ kì í sì yàn ọ̀rọ̀ lórí kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ àwọn aráàlú Ìkòyí ilé àti gbogbo àwọn tí ń bẹ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè ìlú Ògbómọ̀ṣọ́ lọ́hùn-ún látayé ti dáyé òun náà ni béèyàn bá ti ń gbé sókè làwọn kan máa fà á wálẹ̀ látìgbà tí aláyé ti dáyé òun náà ló jẹ́ wípé èyí wù mí kò wùn ẹ́ òun náà lọ̀rọ̀ lé ayé látìgbà tí aláyé ti dáyé òun náà ló jẹ́ pé bí àwọn kan bá gba ọ̀nà ọ̀tún láwọn kan á gba ọ̀nà àlàáfíà oníkálukú wọn náà ló ní ojú ìwòye tí wọn ẹ wá wá nǹkan fìdílé nǹkan ní àná òde òní ọjọ́ ìṣẹ́gun Tuesday òun ló jẹ́ kí kábíyèsí ọba Fọlábí Ghandi kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n lọ ṣàbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Oríire local government láwọn gbogbo àwọn ìletò tó wà ń bẹ̀ lára àwọn ìletò tó wà ń bẹ̀ òun náà ni Ìkòyí ilé ló jẹ́ tó jẹ́ pé ibẹ̀ ni local government yẹn gangan ló wà the headquarter of the local government ṣùgbọ́n ẹ mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ níbẹ̀ àwọn náà ti gbọ́rùn ìròyìn wípé àwọn aráàlú yìí wọn ò fẹ́ yín lò ó ẹ má wá bí kẹ wá darin o bẹ́ẹ̀ bá darin ẹ fúnra yín lẹ́ẹ̀ gbé o lẹ́sìn sán bàtà bẹ́ẹ̀ sì dé ẹ jó bàtà náà fúnra lára yín. ó wà lára àwọn fọ́nrán fídíò eléyìí tí mo ṣe lánàá òde òní tí mo gbé jáde níbi tí kábíyèsí tó ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nígbà tí wọ́n fẹ́ gbéra láti máa lọ sọ́wọ́n ibì kankan tó dẹ̀ sọ wípé àwọn ò ní dé agbègbè ṣé Oríire ni àti Ìkòyí ilé nítorí pé àwọn tí ń gbọ́rùn ìrìn kó má dàbẹ́ ní pé tọ́wọ́n bá wá débẹ̀ kí wàhálà wá bẹ́ẹ̀lẹ̀ kíjà wá bẹ́ẹ̀lẹ̀ tíjà bá wá bẹ́ẹ̀lẹ̀ ẹni tó máa bi léèrè òun náà ní kábíyèsí ẹ wo fọ́nrán fídíò that was the last video I did yesterday tí mo gbé jáde ẹ wo fọ́nrán fídíò yẹn ẹ rí níbi tí kábíyèsí ti tètè rí pé ẹ má jà á lọ ọbẹ̀ o ìyẹn gangan ló wá fa yẹn pọnyán ni sílẹ̀ nísìn fọ́nrán fídíò níbi tí àwọn ọmọ ìlú yẹn tí wọ́n ti ń ṣe ìfẹ̀dúnúwọ̀n wípé àwọn ò fẹ́ ọba Ghandi nínú ìlú àwọn o kí ọba Ghandi kò gbọ́dọ̀ wá o ẹ gbọ́ àti ọ̀rọ̀ táwọn àgbà nítorí àwọn èèyàn kan béèrè pé ṣé kò sáwọn àgbààgbà nínú ìlú kí ló dé kí lọba Ghandi ṣe fún ọ ṣé bí ìdàgbàsókè lọba Ghandi wá kí ló wá dé tí wọ́n ní kí wọ́n má wá bẹ́ẹ̀ sì rèé kábíyèsí kan ló sọ pé ọba Ghandi padà jójú àwọn nítorí pé àwọn ò sọ pé kọba Ghandi má wá síjọba ìbílẹ̀ Oríire local government ipò ọ̀rọ̀ òdì bẹ́ẹ̀ o wípé ọlọ́gbọ̀n àwọn ọba ni wọ́n ti wà níkàlẹ̀ tí wọ́n ń retí kábíyèsí ọba Ghandi lọ́jọ́ ìṣẹ́gun Tuesday kó tó di wípé ọba Ghandi sọ pé òun ò ní wá mọ́ sí ọ̀dọ̀ tiwọn tó jẹ́ pé ibòmíì òun náà ni ọba Ghandi lọ ohun tó dẹ̀ wà ńlẹ̀ yìí òun náà ni kí ni ọba Ghandi náà wá ká tẹ́yìn ni èrò máa wò pé ẹ̀yin gbogbo àwọn olólùfẹ́ wa tí ẹ máa wò pé kí ni kábíyèsí kí ni wọ́n ṣe káàkiri ìdàgbàsókè ni wọ́n ń jíròrò sọ pẹ̀lú àwọn ìlú tí wọ́n jẹ́ ìletò tí wọ́n wà ní abẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ìkòyí ilé sọ pé wọn ò sí lábẹ́ Ògbómọ̀ṣọ́ o wọ́n ní bá Ògbómọ̀ṣọ́ ti wà tí Ọ̀yọ́ wà òun náà làwọn náà dá wà wọ́n ní ọmọ ìyá náà wọn pẹ̀lú Ọ̀yọ́ ọmọ bàbá ẹ gbọ́ lára àwọn ọ̀tọ̀ tí àwọn àgbààgbà ìlú ọ̀hún náà tí wọ́n sọ mo fẹ́ fún yín láǹfààní náà kẹ́ kọ́kọ́ lọ wo fọ́nrán fídíò tẹ́ bá wo fọ́nrán fídíò yẹn ká wá padà wá
káwá máa yànnà náà ọ̀rọ̀. Àgbà ẹ sún síwájú àgbà. Àgbà kí Ghandi wọ̀lú kò yó. Ghandi tó lòun ń bọ̀ wá a yìí sọ fún pé kọ́mọ̀ tí ìwà àti ìlọ́ba kó jẹ́ ká lọ́ba ọba pẹ̀lú ọba ní gbara wọn lálejò. Abẹ̀jọba wọn ràn wá lọ́wọ́ kan má jẹ́ kí ìjàgẹ̀sílẹ̀ ọwá tó fi jọba wá bí o ìjọba wá bí o wàhálà ní ọjà sí o tó tó agbára o ní ká àwọn ọmọ o ìjọba lè lágbára o àmọ́ agbára Ọlọ́run ló ju gbogbo ẹ̀ lọ. Kò sí àǹfààní kankan tí Ògbómọ̀ṣọ́ ṣe ní àyè nígbà tí ilẹ̀ wọn ò dé yìn láti odò ọba tí dédé ogó ìpẹ́bà oríire iná wọn ń pè lóríire ìgbóǹkó ìlú ni. Àwa ò gbà kí Ghandi wọnú ìlú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú ìlú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú ìlú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú ìlú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú ìlú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú kò yí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà kí Ghandi wọnú kò yí wá. Àwa ò fẹ́ o. Èròǹgbà ni kó jẹ́ kí ọba ó dé. Ọba ló lè gbà lálejò. Ẹ̀hónú wa ó dá sí pé àti ìlọ́ba ọba ní sì gbàlejò ọba ọkàn wa fẹ́ fi da ìlú yìí rú fún wa ni a sì fẹ́ bẹ́ẹ̀ ọba wa dà ìlú yìí rú fún wa láti kọ àwọn oríṣiríṣi ìwé tá a há fún wọn tí ọba wa gbà ó àti pé fúnra ìjọba wọn màmá ọfẹ ìjọba yà á sì ní gbà wípé àti ẹ̀mí kọlẹ́sẹ̀ kankan pẹ̀lú rárá local government ti pawápọ̀ ní lóòótọ́ àmọ́ wọn mọ̀ bá local government yà ti gbà tán kó tó fún Oníkòyí ìpínlẹ̀ tiẹ̀ láti pẹ́ bàtẹ́ dédógún ní ìpínlẹ̀ wa ògbó àwọn ògbọ́sọ̀ká àṣìjọ ṣàṣepọ̀ kan tèrí ogún tá a ṣe kéré local government Ọ̀yọ́ láti yá wa èyí sì pọ̀ sórí ìyáṣepọ̀ tó fẹ́ fi yọ wa kò sí àṣepọ̀ kan local government tó kọ́ lọ́pàápọ̀ ṣóò yí gan àwọn ọ̀gbà pé ṣóò kan bẹ ṣùgbọ́n àdá wà ní Ọ̀yọ́ wà wá wà ní àwa náà wà ní tó ti yẹ yín àdá wà ní Ọ̀yọ́ wà àwa náà sì wà láti dáadáa wà láti ṣe mọ́ nìyẹn. Azeez Babátúndé Àlàó Mọ́gàjí Ìdílé Adégún family Èkó ilé ó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé tó yẹ pé Ilé Ifẹ̀ láti wáyé àyín pẹ̀lú àwọn Aláàfin Olúgbọ́n Àrẹ̀sà tó ń kò yìí ọmọ bàbájọ ni wá àwọn tá a jọ wà ní Àtòǹpétú àwọn tá a jọ wà ní àrọ́wọ́tó ara wa nù. Jẹgbẹ́sẹ̀ lọ́bọ̀ ń kò yín gbà náà oríire local government yìí nígbà táwọn Ọ̀yọ́ tí jọ ń ṣe àṣepọ̀ àtàjọ ṣe local government náà lẹ́yìn ọ̀kan náà làjọ ń lò nígbà wọ́n sì create local government látọ̀yọ́ lẹ́yìn wọn láti create local government gbogbo dúkìá tó wà nílé ìgbìmọ̀ nílé ìjọba secretary council Ọ̀yọ́ àjọpín ni àga ní tébù ní pẹ̀lú àwọn èèyàn abẹ àjọpín ìbúwáyá sílẹ̀ yìí àgbà council lọ́dọ̀ ẹnì kankan kódà ńgbà náà gan àwọn wọn propose yìí pé àwọn kan sọ pé ká máa jẹ́ àjùmọ̀ṣe local government àjà àwọn ẹnìkan ọjọ́ sí oríire local government. ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fọ́nrán fídíò tí ẹ lọ wòye níbi tí wọ́n ti ṣe ìfẹ̀dúnúwọ̀n. Imagine àwọn ọmọ ìlú wọ́n sọ pé àwọn ò fẹ́ ọba Ghandi kó wá síbẹ̀ kí ló dé. àwọn àgbààgbà ìlú sọ pé nítorí pé àwọn ò ti lọ́ba ọba ló ń gbàlejò ọba ọba ní ń gbàlejò ọba nígbà tí àwọn ò tí lọ́ba ìyẹn kan ló ṣàmà dàbí aṣojú ọba ìyẹn gangan kọ́ lọ̀rọ̀ lọ́dọ̀ tèmi o ibi ọ̀rọ̀ ní ìkan lára àwọn àgbà
tó sọ̀rọ̀ yẹn ẹ rí nìkan lára àwọn àgbà tó sọ̀rọ̀ tó sọ pé Ìkòyí ilé o àwọn náà dá dúró ni kódà nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé headquarter local government orílẹ̀ local government ọ̀dọ̀ wọn ló gbé wá. Ìwà burúkú tó wà lọ́wọ́ àwọn Yorùbá nìyẹn. Mo ju lágbájá lọ, mo ju tàmẹ̀dù lọ, àfi kí n fà jù lọ́wọ́n, àfi pé èmi àti òun sí ṣàwáwù, àti wípé kẹ́lòmí ó tún máa ṣàwáwù lèmi àti ẹ̀ kí ló dé tó wà máa ga pálí lórí. Wọ́n ní lára àwọn kan wà níbẹ̀ tó sọ pé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ò débẹ̀. Àṣẹ́tẹ̀ tó bá ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ò débẹ̀, Ògbómọ̀ṣọ́ Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ ló pàṣẹ débẹ̀ nítorí pé òun ni paramount ruler Ògbómọ̀ṣọ́ land. Bàbá sì sọ Ògbómọ̀ṣọ́ land, ó ní bí àwọn elétò ìjọba bí wọ́n ṣe máa pín kínní yìí, local government tí wọ́n máa pín sábẹ́ wọn. Gbogbo àwọn tó bá wà ní local government yẹn ó máa wà under paramount ruler abẹ yẹn ni. Ṣé ń gbé yín débẹ̀? Ẹ máa bọ̀ lábẹ́òkúta. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ, àwọn Ẹ̀gbá wọ́n bá Olúbàrà wọ́n bá ní Abẹ́òkúta ni. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ, nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ń ka Ẹ̀gbá wọ́n sọ wípé Ẹ̀gbá 4 ṣùgbọ́n ọba 5 ló ń jẹ. Ọba 5 ló ń jẹ nítorí ọba 5 tó ń jẹ yẹ ní Ẹ̀gbá wọ́n ti ka Olúbàrà mọ́, ṣùgbọ́n Olúbàrà yìí kì í ṣẹ̀gbá. Tí wọ́n bá ń ka Ẹ̀gbá tó wà wọn ò ní ka Ìbàrà mọ́. Bí Olúbàrà ṣe wá wà ń bẹ̀ yẹn, Aláké of Ẹ̀gbáland òun ni paramount ruler tó control ibi tí Olúbàrà wà. Olúbàrà wa máa sọ pé no, nígbà tí mi ò kì í ṣẹ̀gbá mi ò sí lábẹ́ ìṣàkóso ẹ̀. Àwọn ọ̀kọ̀ọ̀kan tó jẹ́ kí àwọn tó kù máa wò nìyẹn náà. Nítorí pé a fẹ́ wà nínú ìṣàkóso, a fẹ́ wà nínú kinní òun nìyẹn. Ẹ rí bí wọ́n ṣe gbé àpèrè léde nítorí ìdàgbàsókè. Ẹ fẹ́ ìdàgbàsókè. Ọba kan mú ìdàgbàsókè wá. How many paramount ruler have we see tó ń lọ láti ìletò kan sí ìletò kan? Gbogbo wọn ò lè máa ṣe bákan náà. Onírìṣà ó ní báwọn ṣe ń ṣe tiwọn. Gbogbo àwọn lọ́balọ́ba ó ní báwọn náà ṣe ń ṣe tiwọn. Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ náà rèé, òun náà ń gbìyànjú tipa tiẹ̀ náà láti lè jẹ́ kí ìdàgbàsókè yìí kó délé kó dóko. Of recent ní sí àná ni àbí ìjẹta ni wọ́n ṣe jẹ ọba ní Ìsàrà Rẹ́mọ, ìlú tí gómìnà ìpínlẹ̀ Ògùn ti wá. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó sọ gbólóhùn ọ̀rọ̀ kan bẹ̀ wípé àwọn lọ́balọ́ba wọn gbọ́dọ̀ máa wà láfẹ́ àti ìbáṣepọ̀ àti ìbádọ́rẹ̀pọ̀ àwọn aráàlú wọn àti agbègbè tó súnmọ́ wọn. Nítorí wípé ẹ̀tanú òun la fi ń kó bára wa nílẹ̀ Yorùbá yìí. Now yàtọ̀ sí àwọn kí lorúkọ rẹ̀ àwọn aráàlú Ìkòyí ilé tí wọ́n ní kọ́ba Ghandi mọ̀ wá, àkọọ́lẹ̀ kan rèé látọwọ́ Khalid Abraham. Orire local government ọba rubbish claim of objection of Ọba Ghandi visit, say over 100 of obas in support. Okay, àwọn ọba kan ní Orire local government wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀, pé 100 àwọn ọba ni wọ́n dúró tí wọ́n sì ṣàtìlẹ́yìn tí wọ́n retí Ọba Ghandi. Ṣùgbọ́n ibi tí wọ́n ti fẹ́ lọ ṣe ìpàdé, the headquarter which is the Ìkòyí ilé, kíyàn sọ pé òun fẹ́ wá ṣe àbẹ̀wò sí Abẹ́òkúta, sí àwọn ọba tó wà ní Abẹ́òkúta. Ok, tó bá wá fẹ́ ṣe àbẹ̀wò sí àwọn ọba tó wà ní Abẹ́òkúta, kí àárín òun àti Aláké kó má wàá gún régé, ó dẹ̀ fẹ́ lọ Abẹ́òkúta South. Ẹ jẹ́ ń tẹ̀ wájú. Traditional rulers in Orire local government area of Oyo State
wọ́n ní have dismissed the claim that the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ kẹta is not welcome in Ìkòyí Ilé headquarters. Nígbà tẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ṣe bí fọ́nrán fídíò lárí yẹn báwo ni kábíyèsí máa ṣe wá lọ sínú nǹkan irú ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ táwọn èèyàn ṣe ìfẹ̀rúnú wọn àwọn báyìí wá sọ pé rárá o wọn ò ní kọ́ máa wà o kábíyèsí àwa wá rẹ̀ wàhálà wá sí ẹgbẹ́ nǹkan tí kan lára àwọn àgbàlagbà yẹn sọ wípé kí ìjọba tètè bá wọn dá sí o nítorí tí kábíyèsí bá wá o kó máa fa ìtàjẹ̀ sílẹ̀ on top waiting kó máa fa ìtàjẹ̀ sílẹ̀ lórí kíni The Ṣọ̀ún has embarked on town hall meeting across local governments in Ògbómọ̀ṣọ́ zone with visit to Ògbómọ̀ṣọ́ South, Ògbómọ̀ṣọ́ North, Ògo-Olúwa and Surulere local governments already made. The meeting afforded the Oba to discuss his 25 years development plan with the people and to listen to people's requests and regard development issue. Nǹkan táwọn èèyàn fẹ́ èmi ò máa tí ì rọ́ọ̀bà tó ń ṣerú eléyìí rí o ọba kan wá ṣe nítorí wípé a fẹ́ kó pàṣẹ lé a lórí àwọn rọ́bìṣì irú ìgbésẹ̀ rẹ̀ ó dá o ọba Ọláoyè is scheduled to visit Oríire local government Tuesday ní sọ fún wa for the meeting at the Oríire local government secretariat in Ìkòyí Ilé kẹtìrì Ìkòyí Ilé ní secretariat wà. However, group bearing the name àwọn wọ̀nyí ni o okay inú mi tẹ̀ dùn ìtẹ̀mọ̀ kó wà mẹ́ Ìkòyí National Descendant Group àwọn ọmọ Ìkòyí has issued a letter addressed to Governor Ṣèyí Mákindé of Ọ̀yọ́ State gómìnà gan láti kọ lẹ́tà sí gómìnà àfẹ́dàgbàsókè sure urging him to stop Ṣọ̀ún from making the visit. The group emphasized the co-chairman of Ọ̀yọ́ State Transitional Council is not welcome, stressing Ìkòyí was not under the sovereignty of Ògbómọ̀ṣọ́. Yes, kí ẹ ti rí i pé nǹkan tí kábíyèsí yẹn sọ nǹkan tí ìkan lára àwọn àgbà ìlú yẹn náà sọ òun náà ló jáde nínú ọ̀rọ̀ yìí wọ́n ní Ìkòyí but that local government zone yẹn wà lọ́ndà Ògbómọ̀ṣọ́ ẹ̀ sì yọra yín kù ń bẹ̀ ẹ̀ sì ní kí wọ́n gbé secretariat kù ń bẹ̀ tí kì bá ń ṣe torí pé kàlàáfíà ọba jọba nítorí kàlàáfíà ọba jọba nínú ìlú òun náà ló mú kí kábíyèsí tí àwọn náà fi wò láti lè jẹ́ kí gbogbo nǹkan kó dúró bẹ́ẹ̀. ẹ jẹ́ n proceed. wọ́n ní in the midst of his alleged opposition meanwhile traditional rulers in Oríire local government ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ rèé o abala kejì rèé o traditional rulers in Oríire local government speaking through Onífẹ̀dẹ̀gbò of Fẹ̀dẹ̀gbò His Royal Majesty Ọba Ọláòṣèbìkan Gbọ́lágùntẹ́ Tàgúntàpá Kìíní and Onípamọ́ of Elérépamọ́ High Chief Ayọ̀bámi Ezekiel Ogunmakinde have said there was nothing like that and the Ọba Ghandi there was nothing like him. Ọba Ghandi was speaking Ọba Ghandi was welcome speaking on a radio program monitored ní ọjọ́ ajé ọjọ́ Monday àárọ̀ ọjọ́ Monday ni wọ́n ti ní nǹkan yẹn ṣẹlẹ̀ ni àwọn sọ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ o àwọn fẹ́ dàgbàsókè o àwọn fẹ́ kí kábíyèsí kí wọ́n wà kíníkan ẹ̀yin councils of Ọba tó wà níbẹ̀ ẹ̀yin la fẹ́ kí kábíyèsí wà àwọn ọmọ ìlú Oríire ìlú Ìkòyí Ilé eléyìí tí headquarter local government yẹn wà wọn ò fẹ́ nígbà tí wọ́n dẹ̀ fẹ́ yìí kí ni kábíyèsí máa ṣe sí ẹ gbọ́ nígbà táwọn àgbàlagbà yẹn sọ pé kíjà ìtàjẹ̀ sílẹ̀ kó bá máa wá kò sí wàhálà o àwọn ìlú kan wà tí wọ́n nọ́ba tí wọ́n ń gbàdúrà irú ọba yìí àwọn ìlú kan sì wà tí wọ́n nọ́ba tí wọ́n ń gbàdúrà gba ìbájọba yìí ni ọba ti tọ̀dọ̀ tiwọn ọba tí ń wò wípé ìdàgbàsókè láàrin àsìkò tá a wà yìí sí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ká máa wá alẹ̀ ká sì máa gbọ́ nǹkan tí àwọn aráàlú tí wọ́n fẹ́ tá a máa gbìyànjú láti máa ṣe
nípa tiwa tá a máa ṣe fún wọn ṣùgbọ́n táwọn aráàlú sọ pé rárá lá àwọn ò fẹ́ bẹ́ẹ̀. ẹ wò ó ẹ bá mi fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ kan nínú iṣẹ́ kan tí mo gbé jáde tí mo ṣe iṣẹ́ tí a gbé jáde lánàá tí kábíyèsí ti sọ pé àwọn ò ní lọ bẹ̀ o èèyàn kan kọ́mẹ̀ntì mo rí téèyàn kan sọ bẹ́ẹ̀ pé ìwọ ò ṣe lọ imagine ọmọ Olóògbómọ̀ṣọ́ lọ onítàn náà ó jẹ o tọ ó dáa ìgbẹ́ nídìí olóko àdá Ọlọ́run ọba gbogbo àṣẹ àwọn tí wọ́n ní ọba tí ń tàbùkù tó jẹ́ pé ọba wọn mú ìtìjú bá wọn nínú ìlú wọn ọmọ bíi tára wọn kù sí bí wọ́n sọ pé ọmọ ìlú báyìí ni wọ́n ní àti ọba yẹn ẹni tẹ̀sí nọ́ba tí ń wà dàgbàsókè ìlú yín adìẹ tó ṣu tí ò tọ́ ni àbùkù ara ẹ̀ ni àwọ̀ wí àwọ̀ sọ nítorí pé ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ sì rí ó gbọ́dọ̀ parun ìdàgbàsókè gbogbo ilẹ̀ Yorùbá òun náà ló jẹ́ alógún nítorí pé ọmọ Yorùbá àtàtà ni gbogbo wa a gbọ́dọ̀ dágunlá bàbá sọ pé àwa fẹ́ máa dáàbò bo ìlú tiwa nìkan àwọn ìlú tó kù tó sì jẹ́ ìlú Yorùbá náà kan bàbá ń pe gbogbo ọmọ Yorùbá gbogbo náà lá náwó sókè nígbà tó bá bẹ̀rẹ̀ sí ni mo pe pé ọmọ Ẹ̀gbá o ọmọ Ìbàdàn ọmọ Ògbómọ̀ṣọ́ o láṣẹ àwọn máa sọ pé ọmọ bí báyìí lèmi ọmọ bí báyìí lèmi ṣùgbọ́n tá a bá pàdé lókè òkun tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ ìdí ẹnu wa tá a mọ̀ pé ọmọ Yorùbá kan náà gbogbo wa gbogbo aláàmọ̀ ẹ pé ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ni wa àwọn títí dìgbà tá a fi pàdé ẹ má gbàgbé o ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV àyè sì sílẹ̀ fún ìpolówó ọjà ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójà mú máwòrán yín yìí títí dìgbà tá a fi pàdé ire ayọ̀ àlàáfíà láfi pàdé èmi tí ń tòótọ́ Olúṣọlá Olómi Ọgbọ́n ló sọ pé láyọ̀ láyọ̀ láwọn máa pàdé ó dàbọ̀. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Olùsọ̀lá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ kan ní. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní